ìlú kékeré North Nigeria àwọn tí wọ́n ń tẹ̀wọ́ lè ṣe àwọn ilé ìfẹ́ dàjẹ́bọ̀ òderú ni àwọn ọ̀dẹ̀ nígbà gómìnà wa mójútó ó lè lọ létòlétò àwọn ọmọ bá tó ṣe tiwọn lọ́wọ́ àtọ́túbá àtọmọ gíga àtọmọ kúkúrú gbogbo ọni ọmọ kábíyèsí ẹ̀tọ́ bá ti mú sílẹ̀ lọ́ba òun làwọn máa tẹ̀lé tó àwọn ṣe wọ̀dẹ̀ kọ́bá wa tutù kí nǹkan lè da kí Ìjẹ̀bú lè da Ìjẹ̀bú òṣèlú kékeré throughout Nàìjíríà àmọ́ bí Àwùjalẹ̀ ṣe jẹ́ láàrin ìlú àti láàrin àgbáyé kí wọ́n bá wa ṣe kó lójútùú torí tó bá bá di pé wọ́n lọ múyàn kan lẹ̀ à ń lọ sí kóòtù àwọn òfẹ́ ìjọba àfẹ́gbẹ́ kábíyèsí kóòtù o Àwùjalẹ̀ kóòtù lójoojúmọ́ ká má rojú tó ṣèjì Ìjẹ̀bú Òde ọrọ̀ ajé Ìjẹ̀bú Òde ju bá ṣe ròyìn lọ àwa mùsùlùmí àti àwa kírísítẹ̀nì àti oníṣẹ̀ṣe àjọ parapọ̀ ẹni tó máa bá wa ṣe tó máa lójútùú òun la fẹ́ o àdẹ̀bẹ̀ gómìnà wa kó ràn wá lọ́wọ́ kó má kọ́ wọn àfọbàjẹ́ ìkọ́kọ́ wa sóko àánú o àdúrà là ń fi ran gómìnà lọ́wọ́ o kò ṣe àwíre àbá àwíre ìlọ́nà nìyẹn o àwọn òbàlújẹ́ àtúndù ṣe. àfọ̀bàtìlú máa fi dàrú o àfọ̀bàtìlú máa fi dàrú o àfọ̀bàtìlú máa fi dàrú ọba tó máa tẹ̀ wá. Afẹ́kúndẹ̀rọ̀ ọba gidi àfẹ́ dédé àwọn kan wọ́n ti gbòwó wọ́n gbà mọ́tò àfẹ́ ọba kátàkárà ọba gidi ìbáàjẹ́ ọ̀túnba ìbáàkúrú ìbáàgà wọ́n ìkọ̀kúrú kan ga akún ti jọba gidi ọba gidi àfẹ́ níjẹ̀bú Òde dédé àwọn kan ti gbòwó náwó wọn wọ́n ti gbà mọ́tò wọ́n ti gbà dédé náà wọ́n fẹ́ yàn ọba ìṣọba tí wọ́n fẹ́ yàn lẹ́ni lórí àfẹ́ o ọba gidi láàfẹ́ adúpẹ́ lọ́wọ́ gómìnà wa o adúpẹ́ lọ́wọ́ gómìnà wa gómìnà Dàpọ̀ Abíọ́dún adúpẹ́ gidi lọ́wọ́ wọn torí fọkiri kan bá kó ọba bíi 100 ilẹ̀ kan bá yọ̀kan náà yẹn àbá bẹ̀rẹ̀ sí nípò yìí ilé ẹjọ́ ọba Àwùjalẹ̀ kẹrẹ ọba ńlá ni ọba gidi ni èèṣọba àmáyàn káṣẹ máa bẹ̀rẹ̀ sí nípò yìí ilé ẹjọ́ torí náà adúpẹ́ lọ́wọ́ gómìnà ẹni inú òṣè kó fóun dáwọn afọbajẹ òun dáwọn náwó kọ náà adúpẹ́ náwó wọn ọba gidi ọba rèédáre nẹ́tò òun ráfẹ́ níjẹ̀bú Òde àfẹ́ ọba ṣá dédé àwọn ẹgbòwò ẹgbẹ́ àmọ́tò kan lọ́wádìí wọn dédé wọn gbà wọn gbúdọ̀ pọ̀ ọba gidi láàfẹ́ àfẹ́ ọba kátàkárà ọba gidi.
local government èyí tí a bá wá lẹ́yìn lórí ọ̀rọ̀ ọba ni ṣe pa àbájọpọ̀ wá a fẹ́ kí wọ́n adúpẹ́ lọ́wọ́ gómìnà wa bẹ̀rẹ̀ látìlẹ́yìn tí wọ́n fún Ìjẹ̀bú Òde tí ì ṣe pé wọ́n yan Àwùjalẹ̀ lé wa lọ́wọ́ wọ́n fẹ́ bá wa tó kó lè tó dídí ni àmọ́ ilé ìtafẹ́ sọ yìí àwọn afọbajẹ ìlú Ìjẹ̀bú Òde tó ti gbowó àwọn ló jẹ́ kí wàhálà fẹ́ ṣẹlẹ̀ Ìjẹ̀bú Òde àdẹ̀fẹ́ kí gómìnà kó bá mójútó àti sàmà local government kó bá mójútó ọ̀rọ̀ Ìjẹ̀bú Òde Ìjẹ̀bú Òde ò ń ṣèlú kékeré téèyàn kò lè sọ pé òun gbowó láwọn ọmọ kan pé wọ́n mú wa láti ìlú òyìnbó kó wá jẹ kábíyèsí lé wa lórí ẹni tó bá ti mètò ń tó ṣe ń Ìjẹ̀bú Òde òun làwa fẹ́ Ìjẹ̀bú Òde o ní Christian àti Muslim àti oníṣẹ̀ṣe àwọn la fẹ́ fọba jẹ o àfẹ́kẹ́ nìkan sọ pé òun múyàn kan wá lé wa lórí o wọ́n sọ pé àwọn kan jẹ́ ọ̀túnba àwọn kan jẹ́ kúkúrú wọ́n jẹ́ gíga gbogbo yẹn mà tíra sí ní ẹni tó bá jẹ́ ọmọ bá fi jẹ́ kú àtọ́ bá fi jọba òun ni kàn fi síbẹ̀ o kọ́ máa fi ẹni jẹ́ pé kò ní mọ ètò Ìjẹ̀bú Òde kọ́ máa fi lọ jọba fún wa o Ìjẹ̀bú Òde ò ní dàrú o Ìjẹ̀bú Òde máa ní lọ síwájú o ètò Ìjẹ̀bú Òde dẹ̀ ju gbogbo tá à ń sọ ní ìlú yìí lọ ọ̀rọ̀ Ìjẹ̀bú Òde ó máa ní lọ síwájú tá a bá ti lè fi ẹ tó bẹ́ẹ̀ ká fi jọba ká fi síbẹ̀ o àwa dúpẹ́ lọ́wọ́ gọ́vnọ̀ torí pé bàtà pé gàǹgarè pé gọ́fúnà ẹgbà wá nítorí ṣẹlẹ̀ Ìjẹ̀bú Òde kò yé wa àwa náà èmi tí mo dúró yẹ ọmọ bá fìdí pọ̀ tẹ̀ ní mí ògidì ọmọ bá fìdí pọ̀ tẹ̀ ọmọ fìṣẹ́ gbùwà ìyá bàbá mi ọmọ fìṣẹ́ gbùwà ni id card mi wà lápò mi mo lẹ́nu láti sọ̀rọ̀ pé táwọn ọlọ́run alọ́wọ́ àwọn afọbajẹ yẹn ń ṣe kì í ṣe kan tó bójú mu tí àwa náà kéré àwa náà dẹ̀ ń ṣe ọmọdé wọ́n jẹ́ kí Ìjẹ̀bú Òde kó tòrò olórí onígunlá kilẹ̀ òun ló ń sọ̀rọ̀ mo wí rẹ̀ bí mi wí rẹ̀. On behalf of Ìjẹ̀bú Women Politics, I'm here to support the governor. What he has said that we are not going to stop the processing of Oba installation. I think it's very okay. We agree with him because we've been hearing rumors that there are some people that have been taking bribe and giving bribe, which is not. I don't think it's good for the Ìjẹ̀bú Àwùjalẹ̀ throne because this throne is known all over the world, not only for Ìjẹ̀bú Òde people alone, but throughout Ìjẹ̀bú land. We all agree that Àwùjalẹ̀ throne is a paramount ruler for Ìjẹ̀bú land. So we can't just allow anybody to come and just to take the throne cheaply like that. So we agree with the governor to stop it, and we are begging governor that he should please make it in haste so that they will install another Àwùjalẹ̀. And we've been hearing other rumors that some people are saying anybody that has been in the position of high chief, they can't contest or tumba, or maybe they don't want somebody that is short or tall. I don't think that one is okay for that. Anybody that the governor has taken that this is the person that we should put on the throne, I think they should allow the person to be on the throne. So we beg the governor to please make it snappy to install another king. Thank you. Nǹkan tí mi máa fi dá yín lójú pé gómìnà nǹkan tó ń fẹ́ lọ́rọ̀ ìṣẹ́gun àbí àwọn àfọ̀bàjẹ́ láfíà rárá nípa ti kọ́ tètè ṣe kíá tí wọ́n bá ti gbogbo nǹkan tó ń lọ tọ́rí pé kò sí àgàbàgebè wọ́n á fi wálẹ̀ àmà kọ́ntínú ọba tá a fẹ́ jẹ gbogbo nǹkan tẹ́ ti sọ níbi òun náà láti gbọ́ gómìnà náà má ṣe wọlé lẹ́sìn máa lọ bọ̀ láti sọ gbogbo nǹkan tẹ́ communicate pẹ̀lú lẹ́sìn so kẹ má wọrí gbogbo nǹkan tó ń dá rògbòdì sílẹ̀ kẹ má wọ dáadáa ká tó sọ pé lẹ́sìn gbogbo ẹ̀dùn ọkàn yín àti gómìnà mi ò fẹ́ kí wàhálà wà ní ẹ ṣe rálì tí ò sí pé àwọn kan wọn àìjákẹ́ tó dà kẹ wà lọ́ àbáyé ẹ má fa wàhálà ẹ̀kọ́ gbogbo ẹ̀dùn ọkàn yín tó dẹ̀ kàn ṣe protocol ọ̀tọ̀ ti gbowó kò lè ṣe é sọ fún wọn jẹjẹkújẹ níta ìtorí ẹ̀ bọ́ta nìyẹn bí gọ́vùnà kó bá wa péjú wò
kó má yẹ kí wọ́n yan nǹkan tí ò ṣe tiwa kó yan lé wa lọ́wọ́ àdúpẹ́ lọ́wọ́ gọ́vnà gidi gan làwa ṣe bọ́ta àṣẹ wa ṣe rálì tì àbá àyànjà àṣẹ dọ́dọ̀ sí àmà local government kóhun náà gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ so kán lè bá àwọn àfọbàjẹ yẹn kán bá wọn wí láti lè tó kíní ìpadà sí ráìtì níta fẹ́ ń Ìjẹ̀bú-Òde torí Ìjẹ̀bú-Òde ò ń ṣèlú kékeré throughout Nigeria kò sí president tó fẹ́ jẹ tí ò ní dé Ìjẹ̀bú-Òde ó ń bá gbàṣẹ ni kò sí governor tó fẹ́ lọ ń bá gbàṣẹ ni so àdúpẹ́ lọ́wọ́ governor pẹ̀lú ètò tá a gbé kalẹ̀ yìí tí wọ́n fún wa support. kí ni ráìtì tó fẹ́ kàn ṣe. abẹ́ governor kan bá wa péjú wo ọ̀rọ̀ lọ́ba yìí kọ́ má dá wọn àfọ̀bàjẹ́ kọ́ má dá wọn dá bùkátà yẹn tó tọ́ bá dá wọn dá bùkátà yẹn wọ́n máa ṣe nǹkan tó tẹ̀ fún wa lórí àwọn tó ti gbowó lọ́wọ́ ẹ̀ wọn ò ní lè kojú wọn láti lè bá wọn sọ̀rọ̀ mọ́. àwọn ẹ̀tọ́ ọ̀tọ̀ tó máa sọ English ọ̀tọ̀ tó máa sọ orúkọ ilé kan sí. orúkọ mi ni Alhaji Babatunde Salami èmi ọmọ bá fìdípọ̀ tẹ̀ mọ́lẹ̀ níjẹ̀bú-Òde ń bí ìyá bàbá mi mọ fìṣẹ́ gbù wá ni mo lẹ́nu láti sọ pẹ̀lú gbogbo tó ń ṣe bẹ́ẹ̀ kò tẹ́ wa lọ́rùn àwa náà ṣe fi wọ́n lẹ̀. Lẹ́bàá ló ń bá. Just pass it, sir. Just pass it, sir. Yeah. Say that. Say that. Ogun State.